awẹ́dẹ́wẹ̀rìṣà àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe ẹ̀gbọ́n tó wí o. Bùsúyì gbórin rẹ̀ wá òrìṣà ló fún wa wò níwọ̀n ìgbà tí ìyàwó rẹ̀ ta ti ń tọ́jú rẹ̀ ní díẹ̀díẹ̀ torí ìṣàlá sì ń fún wa ṣe yóò fún wa nítorí rẹ̀ náà ṣe kò ní kú ló gbé wa. Obìnrin bá tilẹ̀kùn tọ́lọ́kùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tọ́lọ́kùnrin tó lè rí àṣírí obìnrin. Bùsúyì pẹ̀lẹ́ o kú wàhálà làálàá rẹ̀ ò ní já sásán òòṣà òkè ò fún wa wò yàrá tí a ti ń tọ́jú ọ̀rẹ́ rẹ̀ mo ti ń bọ̀ yìí. báwo lára òun náà. ó láwọn ìbéèrè kan tí mo béèrè lọ́wọ́ rẹ̀ tí ò résì rẹ̀ fún mi ìbéèrè ọ̀hún ni mo wá bí ìyàwó rẹ̀. ìbéèrè tó ń wòlé dáhùn ọ̀rọ̀ wa ń bi òun. aya mi pẹ̀lẹ́ o ṣọ̀kí ó fún ọ lálàáfíà ìbéèrè tí mo fẹ́ bi ọ́ yìí mo fẹ́ kó o sì tí ń jò tó ọ̀rọ̀ rẹ̀ gan-an fún mi nítorí èyí ló fokùnfà àárẹ̀ tí ń ṣèwà àtọ̀rẹ́ ọkọ rẹ̀ ó ti ṣàbòsí kan sọ́kọ rẹ̀ àti sí gbogbo mọ̀lẹ́bí ní èyí tó ṣe pé tó o bá sọ àbòsí yìí jáde ó lè lakú lọ o. ṣàbòsí ní kálí tálẹ́jọ ọjà tó di pé lọ́ntẹ̀nu bọ́ọ̀lẹ̀ nítorí ọ̀rẹ́ àbí kọ́ máa tẹnu bọ́ọ̀lẹ̀ kọ́ lọ́gbẹ̀ lábòsí. wo aya mi tó o bá sọ àbòsí yìí ògùn náà kan ṣoṣo tí ń bẹ lọ́wọ́ yín èyí ń jọ mí lójú ó lè wọ mí o. ìgbẹ́ ni ti jọ mí lójú pẹ̀lú ọkọ̀ tó wà ní. ó ní í ṣe pẹ̀lú ẹ̀. ìwọ náà sọ̀rọ̀ àbí kí ló yóò ṣe bóyá láti lè sọ̀rọ̀ díẹ̀díẹ̀. ògbọ́n ọ̀tọ̀ ń sọ àwọn àbòsí wo ló ń ṣe. kí ni ṣé wàá dẹ̀ sọ̀rọ̀ àbí báwo wà ní báyìí sìn. ọjọ́ kìíní àná ó ṣe ṣẹlẹ̀ lélẹ́yìn. bóyá ọkọ mi. báwo ni fi sí. Bùsúyì nǹkan. òun ló ránṣẹ́ ẹ̀rọ fóònù mi ló ní àwọn businessman láti South Africa àwọn ráfẹ́ kí wọ́n ti land so ẹgbẹ́ sí pé kí wọ́n á block wọn mọ́lé so that káyọ̀ lọ lọ́ọ̀jù wọn so ṣe ń sìn so bóyá pè mí yẹn èyí náà máa tún try pé kí n pè padà pé kí lè mọ bí tí ó wà bí tó bá ṣe dé ọkọ bẹ bó ṣe lọ mọ nìyẹn wọn á ní kí n sì máa bọ̀ nílé kí wọ́n á block ẹ̀ mọ́lé. ṣé kò sí. ibẹ̀ ló ràn lọ ibẹ̀ ló jágbe fún mi pé òun lọ́pọ̀ máa lọ lọ́ọ̀jù wọn. ẹ kò ní pẹ́ dé. bó dẹ̀ nípa mi àbí èwo ni bísíǹsì àárọ̀ ọ̀sán àtàlẹ́ báyìí nítorí ọ̀lọ́ ẹ kí wọ́n tẹ̀ sí mi fọ́jọ́ kan. iṣẹ́ táwa gbà nìyẹn tó ti yẹn sìn à ń jẹ́ sọ kí nìkan fún ẹ sórí business tó bùsùn lọ fún yẹn láti ń lé contract yẹn sìn for the past 3 months ó tún wá sọ fún mi pé àwọn arábí yẹn tún fún ara ọkọ dọ́kúmẹ́ntì wá sí Nàìjíríà fún wa jẹ́ ká máa dúpẹ́ o èmi kan tí wọ́n ní lára mi ò bá yẹ bẹ́ẹ̀ ni kì í ti rí mi. iṣẹ́ tẹ̀ gbà ní yàtí iṣẹ́ tẹ̀ gbà ní ẹ̀wọ̀n máa gbà ó máa dé ní bàbá mi lẹ́yìn bẹ́ẹ̀ ló máa bá mi yẹn. ló fẹ́ sí ọ̀rọ̀ yà bí mi. for the past 3 months èmi kan tí wọ́n ní lára mi ò bá yẹ.
bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè àṣírí obìnrin rẹ̀ ẹ̀ múra kó lè obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè. Omi kò lápá, omi kò lẹ́sẹ̀, omi ń wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́. Ta ló sọ pọ́kùnrin lágbára lọ́dọ̀ obìnrin? Mo fẹ́ bí ìlẹ̀rẹ̀ ẹ̀ wí fún mi. Obìnrin bá tilẹ̀kùn tọlọ́kùnrin tó lè ṣí. Obìnrin bá fi pamọ́ tọlọ́kùnrin tó lè rí. Àṣírí obìnrin rẹ̀ ọkùnrin ẹ̀ múra kó lè. Ènìyàn ń wo ojú, Ọlọ́run ń wo ọkàn, ojú lásán la rí. Ṣé bí sùn ti dé? Ṣé Báwo ni ṣe ń pẹ́ báyìí? This is almost 12 o'clock. Báwo ni ṣe wá gbé bẹ́ẹ̀ yẹn? Ṣé kò sí? Bẹ́ẹ̀ ni fún mi kò sí. Kò sí. Ọ̀pọ̀ nídi ọ̀pọ̀ yẹn ni. Ṣé kò sí? Kò sí problem. Kí ló ṣẹlẹ̀? But I hope me. Mo kàn need help yẹn for just 2 minutes. Láti ṣe kí ni? Ẹ wò mí. Ẹ ṣàrí mi. Ṣé rí mi? Ó yẹ kó ti yé yín náà pẹ̀lẹ́ tí mo mú tí mo wà. Ó yẹ kẹ́ ẹ understand kó tí mi sọ. Ẹ kíkọ́ help mi ni. Ẹ̀bùn ni. Ó yẹ kó yé yín bẹ́ ṣàrí mi. Nífẹ̀ẹ́ sí. Kí ló ń ṣe ẹ́? Tó mọ bí ìrìn àjọkọ ẹ ṣe jẹ́ pé 5 and 6 ni wá. Ayọ̀ bá máa lọ àwọn ajú ẹ̀. Ṣé Dayọ̀ yẹn gbogbo mo fẹ́ kẹ́ fi kàn mí kúrò mí náà Dayọ̀. You are not serious. Oh, serious rárá ni. Bóyá ló mọ nǹkan tó ń ṣe. Kí èmi fi ayọ̀ tèmi kàn ẹ́. Kí ló mean by that? Ẹ gbà mí. Ayọ̀ bá mi. Kí ni mo gbọ́ yẹn? Orúkọ ẹ ló gbọ́ yẹn. À ń kì í, à ń sà. Olóòmọ ẹni tó kú. Wò mo yìí dé lọ́wọ́ báyìí. Kò tẹ̀lé mi ká lónìí yàrá mi. Kí n tẹ̀lé wọlé ni? Yes. Tẹ̀lé mi. Ó yá, má tẹ̀lé mi. Ṣé lóòótọ́ ni o, ìyàwó ṣé lóòótọ́ ni o, orí kò sùn ọ̀rẹ́ ọkọ, tó ń ṣe ohun tó yẹ kọ́kọ́ máa ṣe, tó ń fọ̀ bẹ́ẹ̀. Ó dóhun tó tó ìwò. Ṣé lóòótọ́ ni o, jẹ́wọ́ ìlú ti ká ẹ̀wọ̀. Àti àmì kí ló ń sọ náà? Ṣé lóòótọ́ ni o, ìyàwó ṣé lóòótọ́ ni o, Rọra o. tó ń ṣe ohun tó yẹ kọ́kọ́ máa ṣe, tó ń fọ̀ bẹ́ẹ̀ ni jẹ́ ṣe. Òun sọ pé jọmí ló àbí Ayọ̀ bá mi ìwọ. Mo lè ṣe wàhálà lórí ẹ̀. Ìwọ àbí? Ó ṣe wọ́n tó yìí fún mi.
Bùsúyì ní sùúrù o ò tí ì gbọ́ nǹkan kan wo tó bá dòrò ọ̀la rí i dájú pé orí mi o